ní orúkọ Ọlọ́run alààyè. Òun là ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a sì ń lo àsìkò yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ bàbá wa bíṣọ̀bù wa ní Ifọ̀, Right Reverend Nathaniel Ọládẹ̀jọ Ògúndípẹ̀, fún iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ń ṣe ní Ifọ̀ Diocese. A gbà ládùúrà iṣẹ́ ìránṣẹ́ yín a máa tẹ̀síwájú ní orúkọ Jésù. Ohun tí a fẹ́ fi gbára wa níyànjú nínú ọ̀sẹ̀ tuntun yìí, òun ni a ó rí nínú ìwé ìfihàn orí ìkọkànléníogún ẹsẹ̀ ìkẹrin tí ó kà báyìí wípé Ọlọ́run yóò nu omijé gbogbo nù kúrò ní ojú wọn, kì yóò sì sí ikú mọ́, tàbí ọ̀fọ̀ tàbí ẹkún, bẹ́ẹ̀ ni kì yóò sí ìrora mọ́, nítorí pé ohun àtijọ́ ti kọjá lọ. Mo sọ sínú ayé ẹ̀yin ọmọ Ọlọ́run, nínú ọ̀sẹ̀ tuntun tí o wà yìí, o ò ní mọ ìnira ní orúkọ Jésù. Ikú kò ní bẹ ilé rẹ wò ní orúkọ Jésù. Ọ̀fọ̀ kò ní jálù ìdílé rẹ ní orúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ẹkún òjijì ò ní bá wọn sún nínú ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Bí o ṣe ń tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ nínú ọ̀sẹ̀ yìí, ààbò Ọlọ́run tó dájú a máa bá yín lọ. Ẹ ò ní ṣìṣe ní orúkọ Jésù. Mo fi yín sí abẹ́ àánú Ọlọ́run Olódùmarè kí ó máa wà pẹ̀lú yín bí ẹ ṣe ń lọ nínú ọ̀sẹ̀ yìí. Ògo ni fún Ọlọ́run Kristi olùgbàlà wa. Àmín.